ilé-ẹjọ́ míì ti tún dájọ́ pé PDP kò gbọ́dọ̀ ṣèpàdé wọn ní sátidé yìí mọ́ o. bí òjò bá ń rọ̀ tí kò tí ì dá èèyàn ò lè sọ pé irú òjò bẹ́ẹ̀ kò tó tà náà. bẹ́ẹ̀ òjò tó sì ń rọ̀ tí kò dá Ọlọ́run nìkan ló mọ iye ẹni tó lè pa. àdánwò oríṣiríṣi tó ń bá ẹgbẹ́ òṣèlú People's Democratic Party of Nigeria PDP kò tí ì dáwọ́ dúró. iye ẹni tí àdánwò náà yóò sì kó bá Ọlọ́run nìkan ló lè sọ iye wọn. ní báyìí ilé-ẹjọ́ míì ti tún dájọ́ nílùú Àbújá. wọ́n ní PDP kò gbọ́dọ̀ ṣèpàdé gbogbogbò tí wọ́n fẹ́ ṣe lọ́jọ́ sátidé àti Sunday yìí mọ́. bẹ́ẹ̀ àwọn PDP ti ń múra. kódà àwọn kan nínú àwọn tí wọ́n fẹ́ du oríṣiríṣi ipò nínú ẹgbẹ́ náà ti ń lẹ ìwé ìpolówó pósítà lóríṣiríṣi mọ́ ibi tí wọn yóò ti ṣe ìpàdé ńlá náà ní Adámàsìngbà nílùú Ìbàdàn. wọ́n sì ti bẹ̀rẹ̀ sí lẹ àwọn àwòrán ńláńlá ìyẹn pátákó ìpolówó tó tóbi gan-an láti ọjọ́ Ajé Monday yìí ni. àmọ́ bí àwọn ti ń palẹ̀ mọ́ yìí bẹ́ẹ̀ ni adájọ́ ìlú Àbújá kan adájọ́ Peter Lifu pàṣẹ láti ìlú ńlá náà pé kó dà fàró kó di wọn lò pé PDP kò gbọ́dọ̀ ṣe ìpàdé kankan lọ́jọ́ sátidé yìí sẹ́ẹ̀. ohun tí yóò mú ìyanu wá ni pé ẹni tó bá gbọ́ pé adájọ́ kan tún ní kí wọ́n má ṣèpàdé tọ̀hún yóò rò pé àwọn Nyesom Wike mínísítà ìlú Àbújá àti akọ̀wé ẹgbẹ́ wọn tuntun Sam Anyanwu ló wà nídìí ẹjọ́ náà ni. àfi nígbà tí wọ́n bá gbọ́ pé ọ̀rọ̀ náà kò rí bẹ́ẹ̀ nínú àwọn tí wọ́n fẹ́ dupò alága náà ló gbé ẹgbẹ́ wọn lọ sílé ẹjọ́. àfi bí àṣàsí gidi fún PDP. Sule Lamido ọkùnrin olóṣèlú Jigawa ẹni tó ti ṣe gómìnà ìpínlẹ̀ náà fọ́dún 8 tó sì ti tún ṣe mínísítà kọrin kẹsẹ ló ní àfi dandan kí òun du ipò alága ẹgbẹ́ PDP. nígbà tó sì gbúròó pé àwọn àgbààgbà ẹgbẹ́ náà ti ṣèpàdé wọ́n ti fohùn ṣọ̀kan pé àwọn yóò mú ọmọ Haúsá bíi tiẹ̀ kan Saminu Turaki tí wọ́n fẹ́ mú pé wọ́n sì ti panupọ̀ lórí ẹ̀. ìyẹn ló ṣe gba ilé ẹjọ́ lọ. ohun tó ṣe sọ pé kí ilé ẹjọ́ pàṣẹ pé kí wọ́n dá ìpàdé náà dúró kí wọ́n sọ pé kí PDP má ṣèpàdé bí wọn kò bá tí ì yanjú ọ̀rọ̀ ẹni tí yóò ṣe alága yìí nìyẹn. ìbéèrè yìí náà ni adájọ́ Lífù sì dáhùn sí tó fi sọ pé PDP kò gbọ́dọ̀ ṣe ìpàdé náà lọ́jọ́ àbámẹ́ta yìí ìyẹn sátidé mọ́. àwọn Wike kọ́ ló pe ẹjọ́ eléyìí o ọ̀kan nínú àwọn aṣáájú PDP tó fẹ́ di alága ẹgbẹ́ náà ni. Sule Lamido ní wọn ò jẹ́ kóun gba fọ́ọ̀mù ni wọn kò sì fààyè sílẹ̀ fún òun láti lè du ipò alága òun ò sì mọ ìdí tí wọ́n fi ṣe ìyẹn. yàtọ̀ sí eléyìí ọkùnrin náà ní àwọn nǹkan míì wà tó yẹ kí ẹgbẹ́ ṣe tí wọn kò ṣe rárá. ohun tí adájọ́ Lífù sì tẹ̀lé rèé ó ní ẹgbẹ́ PDP kò ṣe ìkéde bí ètò náà yóò ṣe lọ àti àwọn ohun tí wọn yóò gbé ṣe níbi ìpàdé gbogbogbò tí wọ́n fẹ́ ṣe yìí. bẹ́ẹ̀ ohun tí òfin wí ni pé wọ́n ti gbọ́dọ̀ ṣe ìkéde gbogbo eléyìí kó tó di àsìkò yìí rárá. ó ní gbogbo ohun tí wọ́n fẹ́ ṣe yìí àkóbá ni yóò padà dà fún Sule Lamido nítorí ọ̀kan nínú àwọn aṣáájú ẹgbẹ́ náà tó fẹ́ fi ọkàn sí ẹgbẹ́ ọ̀hún ni wọn ò sì fẹ́ gbà fún. eléyìí kò sì bá òfin democracy mu rárá ni. nítorí bẹ́ẹ̀ ló ṣe pàṣẹ pé PDP kò gbọ́dọ̀ ṣèpàdé ní ọjọ́ 15 àti ọjọ́ 16 oṣù yìí nìbàdàn tàbí níbikíbi ní Nàìjíríà yìí gẹ́gẹ́ bí wọ́n ti ń pariwo pé àwọn fẹ́ ṣe é. bákan náà ni adájọ́ eléyìí náà tún pàṣẹ fún INEC tó ń ṣètò ìdìbò pé òṣìṣẹ́ wọn kankan kò gbọ́dọ̀ yọjú síbi ìpàdé yòówù tí àwọn PDP bá pè tí wọ́n bá ní àwọn fẹ́ ṣe tí wọ́n sì ní kí wọ́n wá àfi tí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí bá ti yanjú nìkan. ẹjọ́ kan ló wà nílẹ̀ tẹ́lẹ̀ èyí tí adájọ́ James Ọmọ́tòṣọ́ dá ní Àbújá lọ́jọ́ 21 oṣù kẹwàá tó kọjá tó ní wọn kò gbọ́dọ̀ ṣe ìpàdé PDP yìí kan náà. ṣùgbọ́n adájọ́ míì dájọ́ tirẹ̀ nìbàdàn adájọ́ Ládìran Akíntọ́lá ó ní kí wọ́n máa bá ìpàdé náà lọ àti pé INEC kò gbọ́dọ̀ má wá síbẹ̀. ìyẹn ni wọ́n sì gbé dání kó tó wá di pé eléyìí tún jálù ú lójijì. kódà ẹjọ́ tí Ládìran dá ẹjọ́ ọ̀hún ti di wàhálà sí adájọ́ náà lọ́rùn torí níṣe ni àwọn ọmọ Wike tí wọ́n pe ẹjọ́ tí James Ọmọ́tòṣọ́ dá kọ̀wé gàdàgbà kan sí àjọ tó ń rí sí ètò ìdájọ́ nílẹ̀ wa tí wọ́n ní kí wọ́n fìyà jẹ Ládìran tó dájọ́.
wọ́n ní kò yẹ kí adájọ́ náà dá irú ẹjọ́ tó dá yẹn nígbà tí ilé ẹjọ́ kan ní Àbújá ti dájọ́ tẹ́lẹ̀ pé bí ìgbà tí wọ́n ń fi ètò ìdájọ́ orílẹ̀-èdè Nàìjíríà ṣe yẹ̀yẹ́ ni, nítorí kò sí bí kò ṣe ní mọ̀ pé adájọ́ kan ti dá ẹjọ́ lórí ẹjọ́ tí òun tún fẹ́ dá yìí. Wọ́n ní bó bá jẹ́ òun fẹ́ ṣe dáadáa ni tó sì fẹ́ tẹ̀lé ohun tí òfin wí, níṣe ni ìbá ní kí àwọn olùpẹ̀jọ́ náà lọ sí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn tàbí kó ní ẹjọ́ náà ti kọjá èyí tí òun tún lè dá mọ́ nítorí wọ́n ti dá a níbìkan. Àwọn ọmọ Wike yìí wá ní kò sí ṣíṣe kò sí àìṣe kí wọ́n pe adájọ́ yìí wá ní kí àwọn ìgbìmọ̀ tó máa ń dá sẹ̀ríà fún àwọn adájọ́ tó bá ṣìwàhù dáa jókòó láti mọ ohun tó rí tó fi ní ìyà yóò hùn. Lẹ́yìn tí wọ́n bá ti gbọ́ tẹnu ẹ̀ kí wọ́n fìyà tó bá tọ́ sí i jẹ. Bí àwọn adájọ́ ti láyà tó ní, kò sí adájọ́ kan tí í fẹ́ kí wọ́n gbé ọ̀rọ̀ òun lọ sọ́dọ̀ ìgbìmọ̀ àwọn adájọ́ yìí o, nítorí púpọ̀ nínú wọn kì í bá dáadáa bọ̀ níbẹ̀. Ọ̀pọ̀ adájọ́ ló jẹ́ tí ẹjọ́ wọn bá ti débẹ̀ bẹ́ẹ̀, ibi tí wọ́n máa ń gbà kúrò nídìí iṣẹ́ náà nìyẹn, nítorí bí ìgbìmọ̀ yìí bá ti lè dá wọn lẹ́bi tí wọ́n tán nínú àńdájọ́ nìyẹn, nítorí kì í síyà tí ìgbìmọ̀ náà kò lè ní kí wọ́n fi jẹ wọ́n. Bóyá ni eléyìí kò sì ní pẹ̀lú ohun tó fa ẹ̀sùn síwájú ojúlówó ẹjọ́ náà tó yẹ kí adájọ́ Lárìná dá ní ọjọ́ Ajé tó kọjá yìí, tí adájọ́ náà sì sún ẹjọ́ náà sí Ọjọ́rú. Àmọ́ bó ti wù kí ọ̀rọ̀ náà rí ṣá o, kò sí kí lẹ́tà ìfinisùn táwọn ọmọ Wike kọ sáwọn ìgbìmọ̀ onídàájọ́ ilé wa yìí, níbi tó jẹ́ adájọ́ àgbà Nàìjíríà fúnra ẹ̀ lálága wọn, má kó adájọ́ Ìbàdàn yìí lọ́kàn sókè, nítorí bí ìgbà tí wọ́n fún un ní kúérì bíi tàwọn olóyìnbó lórí iṣẹ́ tó ṣe ni. Bó tilẹ̀ jẹ́ pé àwọn ìgbìmọ̀ onídàájọ́ yìí kò tí ì pé adájọ́ Ládìrán, síbẹ̀ lára àwọn ohun tí Wike àtàwọn ọmọlẹ́yìn ẹ̀ gbójúlé rèé tí wọ́n fi ń pariwo kiri pé ìpàdé àwọn PDP náà kò ní jẹ́ ṣíṣe, àti pé tó bá fi lè jẹ́ ṣíṣe PDP ṣẹ̀ sófin nìyẹn, ẹnìkan kò sì ní ka ìpàdé náà sí kinní kan. Bẹ́ẹ̀ ìpalẹ̀mọ́ ìpàdé yìí ti lọ rẹ́kẹrẹ́kẹ́ lọ́dọ̀ àwọn PDP, tó bá sì jẹ́ pé ìdájọ́ ẹyọ kan tí adájọ́ James dá lọ́jọ́ sí ni ẹjọ́ tí adájọ́ Ládìná dá ti bò ó mọ́lẹ̀. Àmọ́ tí ìdájọ́ tuntun tí ẹlòmíín tún gbé dìde yìí, ìfàsẹ́yìn pátá gbáà ní fún wọn, nítorí ètò ìpàdé náà tí wọ́n ti ń ṣe. Adájọ́ Peter dìídì pàṣẹ pé wọn ò gbọ́dọ̀ ṣèpàdé náà, bẹ́ẹ̀ ni INEC kò gbọ́dọ̀ lọ. Bó bá sì jẹ́ ìjà ta ló lẹ́gbẹ́ tí wọ́n jọ ń jà láàrin àwọn ọmọ Wike ni, ìyẹn ṣeé ṣe àríyànjiyàn lé lórí. Àmọ́ tí ìdájọ́ yìí tí wọ́n fi ń sọ wípé Sule Lamido gbọ́dọ̀ jẹ́ alága tàbí kó dupò alága, eléyìí yàtọ̀ pátápátá, kò sì kan àwọn Wike àtàwọn èèyàn ẹ̀. Ẹnikẹ́ni tó bá ń pe ara ẹ̀ ní aṣáájú PDP ni ìdájọ́ náà dálé lórí. Kódà àwọn Wike pàápàá kò lè ṣe ìpàdé kan pẹ̀lú ìdájọ́ tí Sule Lamido gbà yìí, ìdájọ́ tó kàn gbogbo wọn lẹ́yìn ni. Bí nǹkan ti wá rí yìí, ọ̀rọ̀ náà yóò le díẹ̀ fáwọn aṣáájú PDP láti máa bá ìpàdé náà lọ, àfi tí nǹkan míì bá tún ṣẹlẹ̀ lókù. Bóyá kí àwọn náà sáré lọ sílé ẹjọ́ kòtẹ́milọ́rùn tí wọn yóò sì dájọ́ náà láàrin ọjọ́ 3 ni o, àbí kí wọ́n tètè mọ bí wọn yóò ti yanjú ọ̀rọ̀ ti Sule Lamido tí wọn yóò sì padà rí adájọ́ náà pé kó gbẹ́sẹ̀ kúrò lórí òfin tó ṣe yìí kí àwọn lè ṣe ìpàdé àwọn. Torí bí PDP kò bá ti rí ìpàdé yìí ṣe, nǹkan dàrú pátá láti ilẹ̀ fún wọn rèé. Kìnní náà kò sì ní í ṣe é tún tò mọ́. Kódà bí wọ́n bá rí ibi tún un ṣe, ọ̀rọ̀ náà yóò ti bàjẹ́ kọjá ibi tí wọ́n ti lè bá ẹgbẹ́ APC tó wà nípò báyìí fi gagbága lásìkò ìdìbò ọdún 2027. Bẹ́ẹ̀ ohun tó wà lọ́kàn tiwọn nìyẹn o. Ohun tí wọ́n ń torí ẹ̀ sáré kiri rèé pé kí àwọn náà lè fa ẹnìkan kalẹ̀ tí yóò kojú ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Bí wọn kò bá ti wá rí eléyìí ṣe, tí wọn kò rí ọ̀nà láti ṣèpàdé, tí ẹgbẹ́ wọn kò ní àwọn adarí ẹgbẹ́, tí ẹgbẹ́ náà sì ṣe bí eré báyìí pín sí méjì, kí kálukú gba ilé ẹ̀ lọ ni o. Àmọ́ èyí ò wù kí wọ́n fẹ́ gbà nínú ọ̀rọ̀ náà. Bàtà ti já báyìí o, ọ̀rọ̀ ti dìkàlẹ̀. Ẹni tí yóò ní kí akólò ló pé ṣokoloko bá ń gbóṣe ni o. Òun náà yóò ní sùúrù gidigidi. Ibi tí PDP fẹ́ gbé kinní ọ̀hún gbà kò tí ì yé ẹnì kankan o. Ọláyíwọlá Alága ló tún yẹ ìdájọ́ PDP tòní yìí wò fún Bùdó Àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.